Hello. Yeah? Bro, you came to park CB. I actually came to see my friend. You came to say, any someone Louis? I am a Nigerian, but I don't stay here often. Oh, I said that you live, bro. So no. It's not important, is it? F1 documenting. Why would you like to see my documents? Why do I need my friend, give me your document. Where is your driver license and your papers? I thought police officers are not meant to be violent. Oh, you thought police are... See, my friend, motor is Nigeria low. Kò fún ààrẹ ní ọpọlọ fún mi ní kíní ẹ o páàkì wọ́n páàkì ló ṣe àtúntò fún arúgbó tó sọ fún pé ìgbà tó yọ tó ṣẹlẹ̀ pọpà sí èmi ló dé wá bá ni kò ní sí ọ ni. Fucking hell. Yeah. Is that what you need? Ẹnjẹ tí mo fẹ́ nu mu wa. Okay. Ó yá ní sùúrù. Bí mo ṣe ti ń bọ̀ sọ̀rọ̀ bí mo ṣe ti ń rànjú ẹ kí o ti mọ̀ nǹkan tí mo fẹ́. Owó ṣe mẹ́mà ni gbogbo owó ní. Kí lẹ fẹ́? Ṣé kò ní bẹ́ẹ̀ ṣe ń ṣe ní ìgbẹ́ ni? Tẹ bá ti wá dé bí. Ọmọ ti bẹ̀yẹn ọ̀rọ̀ ju bẹ̀yẹn. Ọmọ Yorùbá ní. Ọ̀rọ̀ lẹ́sọ̀ ó dẹ̀ máa yé mi. Àwọn ọmọ òwúṣẹ́ lọ́wọ́ ẹ mọ̀ wí ní ìmọ̀ ọmọ Yorùbá ni yóò. Bàtà iná ti dé. Ṣé mo jà Hausa ni? Bẹ́ẹ̀ ṣe dé kojú sojú ìdè ìrojú ìbá wa kẹjọ àwọn ọ́fíìsà yòókù mi kọjú ìbá wa. Nígbà wà ilé ká mọ̀ tẹ̀lé yín kí ká mọ̀ sọ yín ká mọ̀ ṣe gbogbo ẹ̀. Ẹ sì nọ́mà ni àwọn ọ́fíìsà mi yòókù sí báyìí ìsàlẹ̀ mẹ́rin àwọn ọ́fíìsà kan. I'll give you something. Àwọn aráàlú ìbò yín yẹn. Àwọn ẹlòmíì wọ́n ní àwọn olóògbùkù ni wọ́n bá ti dé báyìí wọ́n tẹ̀ nílé. Iṣẹ́ náà lọ ṣe ń bẹ̀. Ókè iṣẹ́ náà lọ sí. Àwọn náà kúkú mọ̀ bọ̀ àwọn ọmọ rẹ̀ kúkú yà ń jà wá náà. Yúrò. Ó pọ̀ délé lọ. Well done! Good! Very good of you. Under section 419-203 olùfún. Mo ní evidence. Mo ní evidence. Ọ̀rẹ́ wa ní sùúrù. Gbowó yẹn. You are extorting. Extorting. According to section 419 of the penal code. Yes. IG sọ pé. Yes, you know I'm an officer. You have to be very. Aládùúgbò. Aládùúgbò. Oṣù ìbú. O ní kúrè má wọrí o yín padà wá bọ̀. Ẹ̀gbọ́n. Aráàlú èbò. Mo dáràn. Ìwọ́n bẹ̀rẹ̀ ò ní kú dé o.